Bàbá ọgbọ́n agẹdẹbùdòdò ìwòsàn tó yàmí láká làlújá. Ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ. Ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí. Òdúlọ̀ máa yàn dáre kì í kájè. Àjàgbé láyé, okun láyé ayé sì ti dàrà gbé. Onírúurú okun ní ń dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú. Káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mú. Àmàlẹ́ ọmọ ló ń gbèjà. Gbogbo kan bá dé lórí àkàzọ àti gòkè. Jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá. Sáré bọ́sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí sí sọ́nà àbíjà rẹ̀ ò sílé. Ẹni bá dé ní ogun mọ́ra títí ẹ̀ ọ́ bá. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ pọ̀ níṣòro kì í pẹ́ ti pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ ogun tó dojú kọ? Irú ìṣòro wo ló tẹjú mọ́ kẹ́kẹ́kẹ́? Kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn gbé ohun tá a bá sọ jáde òun lèèyàn náà. Àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní ìdálúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan sunkún ìyàgà, ẹnìkan sunkún ìrówó náà. Ayé tó mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí kì í jẹ́ ìrírí. Ilé ayé yìí náà ni ibẹ̀ láti rúkun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà, Dr. Lukman Ọlátúnṣẹ̀mí Àyẹ́dáre, bàbá òkú ọmọ ọdún àgbà. Lọ́jọ́ bóyá ni wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kúká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàtí àtà ìtètè fura ní jẹ́ fúngun àtìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. Àmì burúkú ni jàǹkẹ́ ìwọ̀dí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò dédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílá wọn kì í kíyèsí ni. Àlá pọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin ti di àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre ti ṣàkójọpọ̀ dídí ìwé ìtumọ̀ àlá. Kí kálukú tó bá tira ó lè máa sàmì àlá tó bá lá. Lásìkò okùn ayé ń bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojú kọ? Tó fẹ́ ṣayé yìí di yẹpẹrẹ. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tún nàánú dàbẹ́. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìjìwìjì. Fọ́fọ́fọ́ ọ̀hún, fọ́fọ́yọ, gbéra fọ́nú wàràrò, àmúbọ̀ ọ̀ṣẹ́, bó sì ṣe tàìtàjèrè ọjà, okun àtàtà gbèsè, bó sì ṣe tàtàkó wúrọ́, gàtí Dr. Lukman ọmọ Àyẹ́dáre, onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta ìsàn ìdàrú, ẹgbẹ́ dí ọmọ odò àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, lọ́ni pè wọ́n bó tiẹ̀ lè wà. Bó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́, DHL ó pe bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlátúnṣẹ̀mí ọkọ̀ bẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọ̀tún ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìsẹ́yìn owó ọmọ ẹgbẹ́ bímọkọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́nìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́ńbélé, Lukman Àyẹ́dáre Ọlátúnṣẹ̀mí ọmọ ọ̀dọ̀ àgbà dá yàtà. Bí ọ̀dọ́ òun kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlátúnṣẹ̀mí ọkùnrin ńlá lágbè ìgbérìkìtì ọkùnrin dẹ́ndẹ́n tí ìfowópamọ́ ṣe wòsàn. Dr. Lukman Àyẹ́dáre ní ọkàn lónìí fún ìwòsàn ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú òkú tó lè pa kìnìún nù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ẹ̀ka ilé-iṣẹ́ ìgbìmọ̀ nílẹ̀ wọn bẹ lókòókòóná onírèké
òdì kejì ibùdókọ̀ kejìlú dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé alùbàdà nígboro sẹ́yìn orò ẹ̀fẹ́ bí mo kọ́. Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà èèyàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Orílẹ̀-èdè Dr. Lukman Ayédáre. Bàbá ọmọ ti kúrò ní Bàrígà náà kò rù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò. Ti ń lọ ságbègbè gbogbo. Bọ́sọ̀ tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Kẹ́ ẹ tún wọ mọ́tò dé Báyẹ̀kù. Báyẹ̀kù láti béèrè. Ojúlé kẹtàléláàádọ́ta, nọ́mbà 53, Emily Street, Onímọ̀tìmọ̀yà. Ẹni ìrìnàjò bá wá rú lójú. Tó pa nọ́mbà wọn wọ̀nyí. 08032983298 tàbí 08089038658. Jagunmọ́lú akéwì Oòduà. Dr. Lukman Ayédáre. Bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ni ó pe. Méjì kan wò sí láàrin òkúta ilẹ̀ lásán. Àjẹbí abínibíni tí wọ́n bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàtí wọn lórí Facebook, mọ́tò ìwòsàn rẹ̀ dọ́là. Dr. Lukman Ayédáre Ọlátúnkànmí lórúkọ wọn. Kò jọra wọn kò papọ̀. Bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú kalẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ti kọ́kọ́ wí fún wa o. Èèyàn lè rìn kórí ọmọ mi nínú jíngù tẹ́ gbọ́ ẹ̀rọ díẹ̀ wà ńbẹ̀. Ẹ̀rọ díẹ̀ wà ńbẹ̀. Ẹ̀rọ wo ló wà ńbẹ̀ ni pé a ti wà nílùú Ìkòròdú l'Ékòó. Àti bẹ́ńsìn ẹ lè wọ mọ́tò láti bẹ́ńsìn ní Ìkòròdú. Ẹ wọ mọ́tò Báyẹ̀kù. Ṣùgbọ́n ẹ̀ ní dé Báyẹ̀kù. Emily bus stop, Emily Street, number 50 ni. Tó bá jẹ́ pé láti Ìkòròdú gáràjì lẹ ti wọ mọ́tò, ẹ wọ mọ́tò tí ń lọ Báyẹ̀kù. Emily bus stop, Emily Street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ibẹ̀ ní ilé ọ̀dọ̀ mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mò ń lo Onírèké nìbàdàn ní Dùgbẹ̀. Mi ò lo Onírèké mọ́. Àti Dùgbẹ̀ náà lẹ́yìn ti gbé ọ̀kadà ìdí ìsìn number 49. Láti Dùgbẹ̀ ẹ gbé ọ̀kadà níbi ọ̀nà tó lọ kí ni wọ́n ń porúkọ bí Ẹlẹ́yẹlé. Ọ̀nà Ẹlẹ́yẹlé junction yẹn ẹ ti rí àwọn ọ̀kadà tí ń lọ ìdíṣẹ́ bá sọ fún kọ̀sọ́lọ́kadà tí ọmọdé ṣe márùwá àbẹ̀gán wà. Tẹ́ bá rìn bí Dùgbẹ̀ yẹn síwájú tẹ́ kọjá ojú irin. Bẹ́ẹ̀ sì kọjá ojú irin yẹn díẹ̀ bí train ojú ọ̀nà train tẹ́ rárìn ẹ ti rí àwọn márùwá àdìsí. Ẹ ti ní ìdíṣẹ́ number 49 ìbẹ̀lẹ̀ ń lọ. Ṣùgbọ́n má wà mí wá láì jẹ́ pọ̀ kọ́kọ́ pè mí o. O lè lérò pé mo wà nìbàdàn kí n má sí nìbàdàn o. Ṣùgbọ́n permanent place mi so Ìkòròdú ni mò ń gbé. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ní agboolé alùbàtà wọn pàrọ̀ bí yẹn ṣe rí nù. Ètò ìlera lọ́rọ̀ ni mo fẹ́ ṣàlàyé díẹ̀ fún wa. A ti sọ ọ́ rí nígbà kan ṣùgbọ́n a rí pé fídíò yìí àwọn èèyàn máa repost ẹ̀ ó dẹ̀ jẹun tó jẹ́ pé a gbọ́dọ̀ máa repost ẹ̀ torí àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Kò sẹ́ni tó jẹ́ fogún ìdílé rẹ̀ lẹ̀ àwa fi eléyìí sílẹ̀ torí wípé a jọ wà nínú WhatsApp group kó máa jẹ́ àǹfààní fún wa. Ìwọ̀n tí kíní yìí wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti náwó lórí ẹ̀ tó jẹ́ pé wọn ò rọ́nà àbáyọ wọ́n ti gba mílíọ̀nù lọ́wọ́ ẹlòmíín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin inú gúrùpù yìí pé a gbọ́dọ̀ máa fi nǹkan tùmú sílẹ̀ fúnra wa òun náà ní ta fẹ́ yọ̀ǹda ẹ̀. A ti filẹ̀ rí o ṣùgbọ́n a tuntun fi sílẹ̀ fún gbogbo wa. Tọ́ba ti dọ́wọ́ ọ̀wọ́ náà bá dé mọ́lé o ṣíà rẹ̀ gbogbo ẹni ọba lò ó yọ bá yín lára mu o.
ẹ bá sáà tí ń lò ẹ sá máa ṣàdúrà fún wa àdúrà yín làwa nídìí ẹ máa ṣe é fún wa má wàá gbọ́ lásán ṣe é kalẹ̀ àá ṣe é kalẹ̀ torí àwọn ọmọ àdí ẹ̀yàn mà nìyí àdí ẹ̀yàn àwọn èèyàn ti ń bẹ̀rù pé wọ́n táyé ọ̀gbọ́dọ̀ jẹ́ kẹ́hìndé ọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ a kì í jẹ́ wọ́n jẹ́ láì jẹ́ pé wọ́n bá mọ̀ sí ni èjìrẹ́ o àdí ẹ̀yàn ni kìíní yìí o sọ́ọ̀jẹ̀ tó bá ti lóhùn ọ̀jẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe ṣùgbọ́n láì jẹ́ pọ́ mọ̀ tí a bá fún un jẹ ó léwu nínú ìrìn àjò rẹ̀ ó lè kóbá àmọ́ tó bá jẹ́ ìbejì kí wá sí pé gbogbo ìbejì ní èjẹ́ o àwọn ìbejì kan bẹ tó yẹ pé wọ́n yẹ fẹnu kàn rárá ni yẹ fẹnu kàn rárá ìwọ tí ẹ bá ti fẹnu kàn ọ̀nà tí wọn náà lò kí ní ìgbà á ṣàlàyé rẹ̀ fún wa o yóò jẹ́ abala méjì àdí ẹ̀yàn yìí ó wúlò púpọ̀ fún ọkùnrin ó wúlò púpọ̀ fún obìnrin ló wúlò púpọ̀ jù fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ti wà ní ọkọ tipẹ́ kò róyún ní ẹlòmíì nǹkan oṣù rẹ̀ kò máa flow dáadáa kò máa wá dáadáa omi ń wá ń dúdú omi ń wá ń yọ̀ omi ò wá dáadáa tó bínú bá bẹ́lòmíì bá ti fẹ́ ṣe nǹkan oṣù inú ni ó máa rún báwo la ṣe lè lò ó tí ó kí ọ̀rẹ́ ìwọ tó ní jẹ̀díjẹ̀dí kọ́ má ti jẹ ọmọ tí mo síbi ike kan ni ó ti máa yàgbẹ́ kọ́ má ti jẹ ráìsì síbí méjì ó ti máa yàgbẹ́ báwo ló ṣe wúlò fún jẹ̀díjẹ̀dí à á sọ̀rọ̀ lórí ẹ̀ ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan sí lọ ṣẹ̀ẹ̀kan sùn lọ báwo la ṣe fẹ́ tó yẹ pé tó bá ti báyàwó rẹ̀ ṣe lẹ́ẹ̀kan ọ̀sàrí wọ̀ sòkòtò lọ́sàrí máa sá jáde excuse lọ́ọ́ máa fún ìyàwó rẹ̀ wọ́n tó yẹ pé tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ story lọ́ọ́ máa sọ gbogbo yín yìí ó wúlò fún yín ìwọ tó ń jẹun lójú oorun ó wúlò fún ọ ìwọ tó ń lá àlákàlà ó wúlò fún ọ lọ́nà wo ni ẹ̀já máa gbọ́ ní sísẹ̀ntẹ̀lé àní ẹ má pariwo mọ́ ẹ farabalẹ̀ kẹ́ lísìn kẹ́ gbọ́n táwọn wí ọlọ́wọ́ ìyèrè àti kànáfùrù yọ pọ̀ kí lẹ gbọ́ tí mo wí ìyèrè àti kànáfùrù yọ pọ̀ ẹ mọ̀ bí tẹ́ ẹ ti lè rí ẹ lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ẹ bá ń bẹ̀ ẹ rí o ṣe kéékèèké báyìí kódà wọn fẹ́ jọra wọn ìyèrè òun ṣe rogodo kànáfùrù òun dàbí igi tọ́lítọ́lí báyìí ṣé ẹ ti lọ ó ti kú náà ẹ wá egbò tẹ̀yọ̀ díẹ̀ sí egbò tẹ̀yọ̀ díẹ̀ ní kẹrọra wá sí o ẹ bèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ pé ẹjọ́ ẹ̀yin ń wá ewé àsùnwọ̀n òyìnbó gbígbẹ ewé àsùnwọ̀n Yorùbá gbígbẹ eléyìí lè tó ọwọ́ kọ̀ọ̀kan ká fi ọwọ́ ká fi bu nǹkan ọwọ́ ẹyọ kan ní àtẹ́lẹwọ́ kọ̀ọ̀kan kó kún á lọ gbogbo ẹ̀ papọ̀ á dà sínú àdí ẹ̀yẹ yìí ìwọ bọ̀dá àṣẹ kan sùn lọ báwo ló ṣe lè lò ó ìwọ àǹtí onímẹ̀sẹ̀sẹ̀ tí ń dúdú tàbí tí ń yọ̀ tàbí tí ń rùn tàbí tí kì í wá dáadáa tàbí lé ọmọ rẹ dọ̀tí báwo ló ṣe lò ó pò ògì gbígbóná bu síbí méjì sí kó mu ògì yìí kó mu ó bù sínú ògì inú kọ́ọ̀pù ni o ọ wàá mu ògì lé lórí lò bẹ́ẹ̀ láàárọ̀ kó lò bẹ́ẹ̀ lálẹ́ lò bẹ́ẹ̀ láàárọ̀ kó lò bẹ́ẹ̀ lálẹ́
táìmù ìgbà tí menstruation rẹ máa bọ̀ tí inú máa rán inú yóò fi ọlẹ̀ lágbára Ọlọ́run mẹ́sìsì tó máa ṣe wàá fún mi lábọ̀ wàá dúpẹ́ fún Ọlọ́run ọba pé àṣẹ mẹ́sìsì mi ó lè mọ́ dáadáa báyìí àṣọ lè má yọ̀ mọ́ báyìí ìyẹn lọ bẹ́ẹ̀ ìrẹ́ tí ìran rẹ kì í jẹ àdíẹ̀ yẹn ọsàn wẹ́wẹ́ ni kò lò dá sínú ọsàn wẹ́wẹ́ síbí méjì ni wọ́n náà máa bù sínú ògì ó sì mú àbí wọ́n bọ̀dá sì kan sùn lọ sọ́n gbọ́ báyìí bí wọ́n náà ṣe lò ó nìyẹn ìwọ́n tẹ òkè ń jà díẹ̀ yẹn ìwọ́n lè dà sínú ọsàn wẹ́wẹ́ oníṣìṣì bí náà lè dà sọ́sàn wẹ́wẹ́ o kọ́dà ẹ̀ tó lè fọsàn wẹ́wẹ́ mí sí àdíẹ̀ yẹn yìí kíṣẹ́ rẹ̀ ó fi lè sọ́lìdì dáadáa kíṣẹ́ rẹ̀ ó fi lè lágbára dáadáa àtúnṣe bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ẹni tí wọ́n ń lálàkàlà ńkọ́ tí ń jẹun lójú oorun ń jata lójú oorun ń jẹran dídín lójú oorun aláàbù yòówù tó rí kọ́ ọmọ alá ewé kan mẹ́ wọ́n ń pè ní ewé apàṣà ewé yìí náà ní jẹ́ ewé mi èṣù o ewé yìí náà làwọn bàbá wa ń pè wá ní ewé rẹ́rìn kòmí tàbí rẹ́rìn rẹ́yìn ewé tó kọ́mọ̀ tí gbogbo yín mọ̀ ní àti pósìtì ẹ̀ láìmọye ìgbà o gbo ewé yìí tó bá ti gbo ewé yìí ọ wàá fi àdíẹ̀ èèyàn mísì ẹ̀ kó tó sùn lálẹ́ máa mu síbì kan tó bá sùn lálẹ́ kó tó sùn máa mu síbì kan ò ní lálàkàlà kan tó bá tó á lálàyé pé báyọ̀ wọ́n fún ọ lóúnjẹ jẹ lójú bọ́ bá ti ń jí gbàrà sákọ̀ mu síbì kan gbogbo wọn fún ọjà gbogbo ẹ̀ ti bàjẹ́ bí ẹ̀ ṣe wà nìyẹn fún àǹfààní pé ẹni wọ́n ń dà láàmú jù owó aláǹtakùn ni wọ́n ń dà àmúrẹ lẹ́nu iṣẹ́ ni apàtẹ́kalẹ̀ mátà ni wàhálà yìí pọ̀ egbò kan bẹ àwọn Yorùbá ń pè ní egbò túdè èèpo ọ̀bọ̀ èèpo ogi ńlá ewé kílẹ̀ fìmí sí ewé má fọwọ́ kan mọ́ mi ẹ gbádùn mi gún gbogbo ẹ̀ papọ̀ tó bá ti wá gún papọ̀ àdíyìí lọ́ọ́ máa fi pò àdíyìí nìkan lọ́ọ́ máa fi pò ọ gbọ́dọ̀ fomi sí àdíyìí lọ́ọ́ máa fi pò ọ máa fi ọṣẹ ìwẹ̀ ní alẹ́ tó bá tún lọ bí sẹ́ńjọ́ kejì ó tún fi wẹ̀ bó wọ̀ ọ́ o lè máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ kìí ṣe ohun tá a máa lò ní gbogbo ìgbà kódà àwọn àṣírí tí ọ máa tú sí ọ lọ́wọ́ látọjú oorun kìí ṣe kékeré ẹ sọ pé wàá ọ tọ́jú àdíẹ̀ yẹn yìí epo pupa òrí yóò gbé sórùn ní tí ó fi yọ tí ó bá sí lásìkò òrùn gbé kárí iná kó yọ dáadáa ọ wá tọ́jú èpo ọ̀bọ̀ tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ ẹ̀gbọ́n mo wí èpo ọ̀bọ̀ tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ àìdán onígun àìdán tọ̀rọ̀ kọ́ o egbò làìdán tọ̀rọ̀ àìdán onígun o lè làìdán ẹyọ kan gbówó o lè lo méjì ẹnu òpìrè òun dàbí kòbókò báyìí ewé àjẹ́ òfòlé ewé tó kọ́mọ̀ ni ẹ wàá gùn omi ọ̀gbọ́dọ̀ kan o
ọkọ̀ọ̀kọ̀ fi àdípò tó bá ń gun lọ́wọ́ ẹni ọ̀sẹ̀ ló lè lò tó bá yá ó fi oyin pò ó epo ló fi gbẹ̀yìn rẹ̀ kí lẹ gbọ́ tí mo wí tó bá gun papọ̀ tán ọkọ̀ọ̀kọ̀ fi àdí ẹ̀yẹn pò ó fi oyin pò ó sí kejì epo pupa lọ́wọ́ àfi sí kẹta ẹ bẹ̀rẹ̀ pẹ́pẹ́ lẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ sínú ke gbogbo ọ̀ lè lo wáìtì ohun tó wù ọ́ ni o kó sí. Tí a bá fẹ́ lo iṣẹ́ yìí ọkọ̀ọ̀kọ̀ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí odò tí bá ń sàn lọ ọ̀wẹ̀ sí ìwọ tí odò tí bá ń sàn bá jìnnà sádùúgbò yín o lè wẹ̀ nínú ilé kó tó dà pé wíwẹ̀ tó wẹ̀ tán orí bẹ́ẹ̀dì rẹ ló ń lọ kì í ṣe kó máa jáde kiri mọ́ oníwọ̀n fẹ́ gbatẹ́gùn o lè gbatẹ́gùn àáwẹ̀ ká gbatẹ́gùn ní fẹ̀ráńdà àwájú ilé tàbí lórí báńkónì ṣùgbọ́n pé mo fẹ́ ra mílíkì ní ọ̀dọ̀ ya kínní àìrọ́ ọ̀ gbọ́dọ̀ jáde mọ́ ṣètò ọba jáde sábúrú mẹ́mẹ́ ni májẹ̀mú rẹ̀ ni torí pé iṣẹ́ tá a fẹ́ kó ṣe kò ní ṣe a kì í wẹ̀ ẹ́ kéèyàn máa tún fi kiri káàkiri àáwẹ̀ ẹ́ àásùn ni ìwọ ni wọn máa rí àwọn àṣírí kan tí ọlọ́run ẹlẹ́dàá tí wọ́n máa tún ṣe ọ lọ́wọ́ látọjú òun rẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá fi lò ó yọ bá yín lára mu o. Nínú gúrùpù yìí àwọn àfáà pọ̀ tí wọ́n jẹ́ alásàlátù aládùá àwọn wòlíì pọ̀ wọ́n tó bá nídìí ètò àdúà tó bá jẹ́ eré àsángbó lọ́wọ́ á káwọn àfáà tó bá wà mẹ́ á ní wọ́n ṣàdúà fún bó jẹ́ eré alẹ́ kílẹ̀ wà bọ́jà bíjẹ̀lẹ̀ wà káàkiri gbogbo àwọn tó bá wà ní gúrùpù yìí náà là á ṣàlàyé fún yín kó ṣàdúà fún yín àdúrà gbogbo wọn gbà o àní rí dààmú o gbogbo ohun tá a fẹ́ lọ lọ́rùn ó ṣe yá yẹ wá kò ní yẹ lẹ̀ ayéwo ní dàrú 08032983298 má torí ọ̀rọ̀ yìí máa pè mí o kàn bá ti sínú gúrùpù yìí o máa torí ohun tá a filẹ̀ fáwọn ọmọ tó wà nínú gúrùpù yìí lọ́wọ́ fún o wàrà àtàmà torí ẹ̀ pè mí o tí wọn náà bá fẹ́ jàǹfààní ìwọ náà darapọ̀ mọ́ wa. Bàbá mo fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ sí ohun tí mo bá ti filẹ̀ má pè mí fún nǹkan mi o àfi tó bá yà jẹ́ pé owó ọ̀fẹ́ tọ́jú ẹ̀ tá a sì sọ pé ń báyìí lọ́ọ́ tọ́jú iye tí ọ̀nà ẹ̀ nì. ṣùgbọ́n pàápàá máa pè mí pé ẹ dákun ẹ fún mi ní sẹ́báyìí má béèrè lọ́wọ́ mi nídàá olówó ire kàbìtì.